All right, my people, welcome back onto this channel. Well, we're back again. This is another strong one reaching us, still on the matter. Yoruba Nation are going back. Exactly what the days, exactly what the people are talking about. Yes, a lot of people are coming out right now. Everybody is of the opinion that what is going on. Kí ló ń ṣẹlẹ̀ gangan nínú Nigeria tá wà yìí, nínú location 419 tá wà yìí. Ṣó fẹ́ pa everybody ni. Ṣó fẹ́ pa àwọn èèyàn tán ni, kí ló ń ṣẹlẹ̀ now this is another strong one. Owó àwọn pensioner ni àwọn ìjọba wọ́n fẹ́ gbẹ́sẹ̀ lé báyìí. Àwọn kan ní wọ́n kàn fẹ́ ya ni, wọ́n kàn fẹ́ ya kán tún fi tún nǹkan, kán fi túlù ṣe ni, wọ́n máa dá padà fún wọn. My brother, my sister, nínú hardship tá wà, for this hardship tí ìlú le, tí everywhere le ni wọ́n tún fẹ́ máa yá owó àwọn pensioner tí wọ́n fẹ́ fi ṣe kíni. Ta ló rán yín ṣẹ́? Okay, gbogbo mọ́tò tẹ́ lọ rà, mọ́tò 160 million naira tẹ́ lọ rà, ẹ lè yọ nínú owó yẹn kẹ́ fi tún lù ṣe. So owó àwọn ẹni ẹlẹ́ni tán manage. In fact, àwọn èèyàn ti jáde síta ń sìn o, àwọn boys ń pariwo, àwọn ọmọ ọlọ́mọ ń pariwo pé torí Ọlọ́run ẹ má fọwọ́ kan owó bàbá mi o. Àwọn kan ní ẹ má fọwọ́. In fact, kí ló ń ṣẹlẹ̀? Now, according to the news reaching us, it has been made clear that the federal government ṣe ń gbọ́ wọ́n fẹ́ repair, wọ́n fẹ́ tún Nàìjíríà ṣe. Now wọ́n ní pé kò sówó táwọn fẹ́ lò, but owó tó wà ńlẹ̀ yìí, owó àwọn pensioner àwọn máa ya ni bí ó ti gbowó yẹn pẹ́ngbà táwọn dẹ̀ gádà gbogbo ẹ̀ pọ̀, gbowó ẹ̀ ó amount to 20 trillion naira. In fact, my brother, my sister, you need to hear what is going on. According to the news reaching us, the Minister of Finance, Wale Edun, is of the opinion that the federal government intends to use 20 trillion naira from the pension fund for infrastructure projects, stating that the government will comply with the established rules and the regulations governing this fund. Well, in a statement made in Abuja on Thursday, Edu noted that the pension industry, similar to other sectors in the financial industry, is strictly regulated by specific legal frameworks. Well, consequently, he said that the federal government does not plan to surpass these legal boundaries, emphasizing that the government is committed to protecting workers' pension. Meanwhile, recall on Wednesday, there was significant public backlash after the federal government announced plans to use the 20 trillion naira in workers' pension fund for infrastructure project. My brother, my sister, this one another strong one. This in fact, my brother, my sister, this one wey be say dey happen now, everybody don para. Nígbà kí ni gbogbo ṣí irú ìlú wo lélẹ̀ torí Ọlọ́run, ìlú le. In fact, báàgì rice nsìn is about 90,000 naira. Kí ló ṣẹlẹ̀? Àti owó pension gan ò tí tó wá jẹun, ẹ wá tó fẹ́ lọ yánu ẹ̀ ṣáràn yín ṣẹ́ ni torí Ọlọ́run. Tá ti mọ̀ pé ìjọba tó yín ṣe ẹ lè ṣèjọba, kẹ gbélé o, kẹ fílẹ̀ fáwọn tó máa ṣe o, kí lórí kí ni ẹ lè fẹ́ máa fara ní wá. My brother, my sister, we don talk am. Àti sọ Yoruba Nation ló lè ṣe, no going back kini. Because there's, okay, let me tell you something. There is something what somebody said, and that thing is still working. He said Nigeria can never work out. Nigeria can never have peace, simply because that thing that person said, I think everybody needs to wake up. In fact, if you know what is good now, is just be clamoring, let us separate. Everybody, my landlord here, could it work? We will continue to say this thing. They are getting the information. One reaching one, it's getting to them. That is why you can see the Hausas now came out that they have to send the Fulani people out of their territory. That they are supporting the Yoruba people. That Yoruba Nation and then Arewa and Biafra, everybody needs to go their separate ways. Now they don't see them to the extent make Hausa they come outside say Fulani ń pa wọ́n, ó ń pa wọ́n pakúpa pa wọ́n tẹ̀ fẹ́ ọmọ pé gbogbo táwọn ọmọ Yorùbá Nation ń jà fún yẹn gangan ó dàbí nǹkan táwọn máa support. In fact, wọ́n ti ready, kò ń ṣe pé ó dàbí nǹkan tán fẹ́ ṣe ń sìn nìyẹn. My brother, my sister, everybody don see am. Gbogbo wọn ti rí pé kò sọ́nà ń bẹ̀, gbogbo wọn ti rí pé kò sí nǹkan kan tó ń ṣẹlẹ̀, a gbọ́dọ̀ lọ kí oníkálukú máa lọ ni. Okay, you can imagine
àwọn pensioner àwọn ẹni ẹlẹ́ni tẹ́ pé wọn ò níṣẹ́ mọ́ owó tó yẹ kọ́kọ́ ra máa gbà kán fi máa jẹun èyí wá ní pé ẹ̀yin fẹ́ ya pé fẹ́ fi tún ìlú ṣe kí ló kàn wá pẹ̀lú gbogbo yẹn ṣáà wá rán yín iṣẹ́ ni torí Ọlọ́run àwọn èèyàn wá jáde o àwọn èèyàn ti ń pariwo pé wo àwọn fat àwọn bọ́ìsì kan pa pé torí Ọlọ́run ẹ má fọwọ́ kan owó ìyá mi o ẹ má fọwọ́ kan owó bàbá mi o owó yẹn la fi ń manage o ìlú le at least owó pension yẹn àyè manage ẹ wá ní ẹ fẹ́ lọ kí lẹ fẹ́ yá. My brother, my sister, no be small something. We have said it times to that number. Everybody needs to wake up. There is nothing like one Nigeria, because now you people came out that you want to buy SUVs for lawmakers. You want to buy SUVs for these people worth 160 million naira, where masses are suffering. There are some people, they cannot even eat once a day. We have seen it. It is happening. In fact, it's worse now. It is worse. A lot of people are now going from one place to another. In fact, àwọn kan sá lọ bá neighbor pé torí Ọlọ́run tó wà tẹ̀ jẹ́ pé kọ́ọ̀pù gàrí méjì ni. We have seen it. It's happening. It's happening. We know the number of people we have supported. Kan lè máa pariwo ni. Ó wá jẹ́ pé kọ́ọ̀pù gàrí méjì ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ fún wa ká tiẹ̀ mu gàrí àti ṣúgà. Gàrí ń sìn dẹ̀ tí wọ́n. Owó pension táwọn ẹni ẹlẹ́ni manage díẹ̀díẹ̀ pé ókè o ká máa manage ara wa èyí tí wàá ní ẹ fẹ́ lọ ya ṣé ẹ fẹ́ pa everybody tán ni ṣé ẹ fẹ́ gba ẹ̀mí lẹ́nu wa tán ni kí ni problem yín kí ló ń ṣẹlẹ̀ gan tẹ́ bá ti mọ̀ pé ìlú ò ṣe gbé ẹjọ́ torí Ọlọ́run ẹ dá wa lóhùn kóníkálukú máa lọ tiẹ̀ nǹkan ariwo tá à ń pa nìyẹn àwọn Fúlàní wọ́n ń jí wa gbé ẹ tún fẹ́ fi ebi pa wá ó máa ṣe o máa kan jáde ní ọjọ́ òní náà not quite long máa ní pé pé ṣé kí ló ẹ̀ṣẹ̀ wo lòun ṣẹ̀ pé Ọlọ́run ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ tó fi wá jù mí sínú kọ́ńtírì burúkú yìí tó kí ni mo ṣẹ̀ṣẹ̀ mi ló pọ̀ tó yẹn ni tó lè wá jù mí síbẹ̀ pé àbí ṣé ẹ̀ṣẹ̀ mi ló wá pọ̀ tó yẹn tó yẹ pé gbogbo ìyà dẹ̀ wá ń jẹ òun báyìí ẹ̀yin ènìyàn wa Yorùbá nation ló lè ṣe o. If you are still out there, you are shouting one Nigeria. Well, one Nigeria has started visiting a lot of people. I said it earlier. One Nigeria is now visiting everybody. Àwọn tó ń pariwo pé ẹ gbàgbé àwọn tó ń pariwo Yorùbá nation yìí gan pàápàá wàhálà wọn pọ̀ ń sìn one Nigeria ti visit gbogbo wọn. One Nigeria ti visit wọn. One Nigeria ti ń jí wọn gbé. Wọ́n Nàìjíríà ti ń jí wọn gbé tẹ́ bá ní sí àwọn youth ti jáde wọ́n ti bẹ̀rẹ̀ sí ń pa Fúlàní dànù wọ́n ń pakúpa ni gone are the days tó máa ní pé kò ká gbé wọn lọ bá àwọn ọlọ́pàá wọ́n ti rí pé àwọn ọlọ́pàá gan àtàwọn Fúlàní wọ́n jọ ń ṣiṣẹ́ pọ̀ ni so orun sìn oníkàkùn wọ́n ń yanjú wọn ni wọ́n ń ṣe kinní yẹn fún wọn live kò ṣeré mọ́ náà àwọn èèyàn ń jáde síta torí Ọlọ́run àwọn ọmọ pariwo pé torí ẹ má fọwọ́ kan owó bàbá mi o ẹ má fọwọ́ kan owó ìyá mi o pension yẹn la fi ń gbéra wa o tí gbogbo ẹ ti dàrú tán báyìí pension yẹn là ń manage o torí Ọlọ́run my brother my sister ẹnì kan ló mọ̀ ìyà yẹn ti pọ̀ jù ìyà yẹn ti pọ̀ jù adẹ̀ṣẹ̀ṣẹ̀ ọdún kan ní president ṣẹ̀ṣẹ̀ lò tán yìí o ọdún kan ló ṣẹ̀ lò tán o àti ìmọ̀bi tá à ń lọ báyìí o báwọn Fúlàní náà ṣe ń pariwo nìyẹn pé pé ọ̀bọ yìí gan pé wàhálà ẹ̀ ti pọ̀ jù pé kò cooperate pẹ̀lú àwọn pẹ̀lú bí ìyà yẹn ń já àwọn èèyàn ó tún ní kò cooperate tó bá fẹ́ wá cooperate nǹkan kí gbogbo èèyàn kúkú wá kú dànù pé kò cooperate pẹ̀lú yín àwọn èèyàn ń kú o àwọn èèyàn ń kú o ẹni kò cooperate tó bá wá cooperate pẹ̀lú yín kí lẹ fẹ́ gan-an kí lẹ fẹ́ ṣe ìtọ́ ẹ̀ la ṣe ń pariwo torí Ọlọ́run ẹ jẹ́ ká máa lọ nílọ wa lọ́tọ̀ọ̀tọ̀ because ìwà wa ìṣesí wa gbogbo ẹ̀ kò bára wọn mu. My brother, my sister, hey, there is nothing like one Nigeria. We have said it times with that number. Gbogbo àwọn pensioners, all those pensioners, what do you want them to be eating? Ẹ̀yin wá ẹ ti rò pé nbọ̀lẹ̀ ti fẹ́ báyé wọn jẹ́ nbọ̀lẹ̀ ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní báyé wọn jẹ́ wá ní pé àwọn pensioners yẹn gan pàápàá owó tá à ń fún wọn ó dàbí máa yánu ẹ̀. So meaning tẹ́ bá fẹ́ yá owó yẹn, do you know what that means? Ẹ fẹ́ yá owó yẹn so that ebi máa pa àwọn ẹni ẹlẹ́ni àwọn bàbá oníbàbá àwọn ìyá oníyà kò lè work. In fact kò lè work ni it won't work kò lè ṣẹlẹ̀ nígbà kó yá kú ya tètè máa lọ ni o
kó ní kálukú tètè máa lọ. Ìwọ tó support Yorùbá nation tẹ́lẹ̀, tó péré lọ́mọ Yorùbá, tó ń ranjú, tó ń pariwo pé ká dúró ká wò kan tí bàbá fẹ́ ṣe. Bàbá ò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Bàbá ò lè fi gbogbo ẹnu sọ̀rọ̀ ni. Ẹ jára yín ni, wake up ló ń ṣẹlẹ̀. Diplomacy ni bàbá ń lò. Ẹ̀yin ìwọ tó lọ́ndúró de bàbá, ṣé òwò ò já ni? Ó jára ẹni, lájú ẹ, ọmọ yẹrí ẹni. Bàbá tó jẹ́ pé àwọn Fúlàní gan pariwo pé ìyàwó ẹ̀ pé infidel ni, pé kúlódé ìyàwó tó ṣe máa lọ fẹ́ ẹni tó jẹ́ Kristẹni. Àwọn Fúlàní sọ fún bàbá pé kí ìyàwó ẹ̀ tó lọ ń jẹ́ Kristẹni yẹn pé àwọn máa pa ni. Báwọn pé pa àwọn apá, kí ni bàbá sọ? Ṣé bàbá sọ̀rọ̀ ni? Bàbá kan lùkèwé, bàbá ṣe bẹ́ẹ̀ pé òun ò gbọ́. Bàbá ṣe bẹ́ẹ̀ pé wọ́n ti gé tiẹ̀ lọ, because bàbá mọ nǹkan tó ń ṣe, bàbá mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹrù bàbá ò ní lè sọ̀rọ̀ ni. Ìwọ ta ló bí da tó lè sọ nígbà tí Buhari wà ń bẹ̀? Ta ló bí da tó lè sọ orú ẹ̀ nígbà tí Buhari wà ń bẹ̀? Kò sí náà. Ó hàn bí ẹkú. Bọ́ bàbá gan kò ṣe pé bàbá ò mọ nǹkan tó máa ṣe ni o. Bọ́ bàbá kan wò pé ẹ̀yin ara bí kò sí wàhálà. Mo mọ nǹkan tí mò ń ṣe. Gbogbo time tí gbogbo wọn jáde ń sìn pé nígbà tí bàbá ń campaign ta rò bí bàbá wo ní pẹ́ kú, tí bàbá ṣe bẹ́ẹ̀ táre ò yá, àṣẹ bàbá ń díbọ́ ni. Bàbá mọ̀ pa politics, ẹ má fi bàbá àwọn wèrè wọ́n lọ fi bàbá ṣeré. Wọ́n mọ̀ pé bàbá ń díbọ́ gbogbo time yẹn ni. Wọ́n rò bí táwọn bá pèsè pé máa yè é lè ò ní pẹ́ kú. Ẹ ká fi ọmọ wa sí kó jẹ́ igbákejì ẹ̀, pé ìkẹtọ́ mọ̀ ká tó rí bí oṣù bíi mẹ́rin mẹ́ta tàbá kan dagibo lẹ́gbẹ̀ẹ́ díẹ̀ bẹ́ẹ̀ ó kàn máa sùn lẹ̀ ni. Tí bàbá máa wọ́n mọ̀ pé bàbá ń díbọ́, tí bàbá máa wọlé bá sọ báyìí, ara bàbá jí pépé ni. Bàbá ta rò pé wọ́n máa lọ sí hospital bẹ́ẹ̀ lọ́sẹ̀ọ̀sẹ̀, ara bàbá jí pépé ni. Bàbá ò lọ sí hospital, bàbá ń ta pọ́npọ́n. Wọ́n á wò pé bọ̀bọ̀ yìí ó kàn ń díbọ́ láti jọ́ ni. No, I regret pa vote fún bọ̀bọ̀ yìí. Kò sí nǹkan tó ṣe bọ̀bọ̀ yìí tá ti rò pé kò ní pẹ́ kú. My brother, my sister, as e dey hot, no let am cool. Yoruba nation ló lè ṣe. Kàn má tanra wa, make we no dey deceive ourselves. My brother, my sister, exactly what it is unto this one. Ẹ gbà wá, ariwo ẹ gbà wá ní everybody ń pa báyìí pé torí Ọlọ́run owó ta tún manage. Ẹ fẹ́ gba ẹ̀mí lẹ́nu everybody, kára yín tó balẹ̀. Kí làwọn àgbàlagbà àwọn ẹni ẹlẹ́ni tún ṣe fún yín? Àwọn pensioner ẹ̀ tún ní pé owó wọn lẹ tún fẹ́ fẹjú mọ́. My brother, my sister, if you are still out there, you are shouting one Nigeria, you are on a long thing. Yoruba nation, no going back. Yoruba nation, no leisure. All right, my brother, my sister, this is exactly what it is. On to this one. What more can we say? Meanwhile, let me have your own take on this, my people, and remember to subscribe for more updates if you're just joining us on this channel for the first time. All right, thanks and God bless.